Epísítélì ti Paul Àpọ́sítélì sí àwọn ará Galatia, orí kìíní. Ìkíni. Paulu, Àpọ́sítélì, kìí ṣe láti ọ̀dọ̀ èèyàn wá, tàbí nípa èèyàn, ṣùgbọ́n nípa Jésù Kristi àti Ọlọ́run Baba, ẹni tí ó jí dìde kúrò nínú òkú, àti gbogbo àwọn arákùnrin tí ó wà pẹ̀lú mi sí àwọn ìjọ Galatia. Oore ọ̀fẹ́ sí yín, àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa, àti Jésù Kristi Olúwa wa, ẹni tí ó fi ohun tìkára rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa, kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí, gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti Baba wa, ẹni tí ògo wà fún láé àti láéláé. Àmín. Kò sí ìyìnrere mìíràn. Ẹnu yà mí, nítorí tí ẹ tètè kúrò lọ́dọ̀ ẹni tí ó pè yín sínú oore ọ̀fẹ́ Kristi sí ìyìnrere mìíràn. Èdè kìí ṣe òmíràn, bí ó tilẹ̀ ṣe pé àwọn kan wà tí ń yọ yín lẹ́nu, tí wọ́n sì ń fẹ́ yí ìyìnrere Kristi padà. Ṣùgbọ́n bí ó ṣe àwa ni, tàbí áńgẹ́lì kan láti ọ̀run wá, bí ó bá wàásù ìyìnrere mìíràn fún yín, ju èyí tí a ti wàásù fún yín lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Bí àwa ti wí ṣáájú, bẹ́ẹ̀ ni mo sì tún wí nísìnyí pé, bí ẹnikẹ́ni bá wàásù ìyìnrere mìíràn fún yín, ju èyí tí ẹ̀yin ti gbà lọ, jẹ́ kí ó di ẹni ìfibú. Ǹjẹ́ nísinsìnyí, èèyàn lè mí yí lọ́kàn padà, tàbí Ọlọ́run, tàbí èèyàn lè mí ń fẹ́ láti wù, nítorí pé bí èmi bá sì ń wu ènìyàn, èmi kì yóò lè ṣe ìránṣẹ́ Kristi, bí Pọ́ọ̀lù ṣe di àpọ́sítélì. Ṣùgbọ́n ará, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyìnrere tí mo ti wàásù kìí ṣe nípa ti èèyàn, nítorí kìí ṣe ọwọ́ èèyàn ni mo ti gbà á, bẹ́ẹ̀ la kò fi kọ́ mi, ṣùgbọ́n nípa ìfihàn Jésù Kristi. Nítorí ẹ̀yin ti gbúròó ìwà ayé mi nígbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ń ṣe nínú bí sí ìjọ èèyàn Ọlọ́run rékọjá ààlà, tí mo sì bà á jẹ́. Mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹgbẹ́ mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi. Mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore ọ̀fẹ́ rẹ̀, láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí. Lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Bẹ́ẹ̀ ni èmi kò gòkè lọ sí Jerusalem tọ̀ àwọn tí í ṣe àpọ́sítélì ṣáájú mi, ṣùgbọ́n mo lọ sí Arabia, mo sì tún padà wá sí Damasku. Lẹ́yìn ọdún 3, nígbà náà mo gòkè lọ sí Jerusalemu láti lọ kí Pétérù, mo sì gbé ọ̀dọ̀ rẹ̀ ní ijọ́ 15. Ṣùgbọ́n èmi kò rí ẹlòmíràn nínú àwọn àpọ́sítélì mìíràn, bí kò ṣe Jákọ́bù, arákùnrin Olúwa. Nǹkan tí èmi kọ̀wé sí yín yìí, kíyèsí, níwájú Ọlọ́run, èmi kò ṣèké. Lẹ́yìn náà mo sì wá sí ẹkùn Síríà àti ti Kílíkíà. Mo sì jẹ́ ẹni tí a kò mọ̀ lé ojú fún àwọn ìjọ tí ó wà nínú Kristi ní Jùdíà. Ṣùgbọ́n kìkì àwọn tí ó gbọ́ pé ẹni tí ó ń ṣe inúnibíni sí wa rí, sí ìwàásù ìgbàgbọ́ náà nísinsìnyí, tí ó ti ń bàjẹ́ nígbà kan rí, wọ́n sì yin Ọlọ́run lógo nítorí mi. Galatia, orí ìkejì. Àwọn àpọ́sítélì yòókù gba Pọ́ọ̀lù bí àpọ́sítélì. Lẹ́yìn ọdún 14, nígbà náà mo tún gòkè lọ sí Jerusalemu pẹ̀lú Bánábà, mo sì mú Títù lọ pẹ̀lú mi. Mo sì gòkè lọ nípa ìfihàn, mo sì gbé ìyìnrere náà kalẹ̀ níwájú wọn, tí mò ń wàásù láàrin àwọn kèfèrí. Ṣùgbọ́n níkọ̀kọ̀ fún àwọn tí ó jẹ́ ẹni ńlá, kí èmi kó má bàa sáré, tàbí kó má bàa jẹ́ pé mo ti sáré lásán. Ṣùgbọ́n a kò fi agbára mú Títù tí ó wà pẹ̀lú mi, ẹni tí í ṣe ará Hélénì, láti kọlà. Àti nítorí àwọn èké arákùnrin tí a yọ́ mú wọ inú wa wá, àwọn ẹni tí ó yọ́ wá ìṣe amí láti rí òmìnira wa tí àwa ní nínú Kristi Jésù, kí wọn kí ó lè mú wa wá sínú ìdè. Àwọn ẹni tí àwa kò sì fi àyè fún láti darí wa fún wákàtí kan, kí òtítọ́ ìhìnrere kí ó lè máa wà títí pẹ̀lú yín. Ṣùgbọ́n ní ti àwọn tí ó dàbí ẹni ńlá, ohunkóhun tó bù kí wọ́n já sí, kò jẹ́ nǹkan kan fún mi. Ọlọ́run kò ṣe ojúṣàájú ẹnikẹ́ni, àní àwọn tí ó dàbí ẹni ńlá,
kò kọ́ mi ní nǹkan kan. Ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, nígbà tí wọ́n rí pé a ti fi ìhìnrere ti àwọn aláìkọlà lé mi lọ́wọ́, bí a ti fi ìhìnrere ti àwọn onílà lé Pétérù lọ́wọ́. Nítorí ẹni tí ń ṣiṣẹ́ nínú Pétérù sí iṣẹ́ àpọ́sítélì ti ìkọlà, òun kan náà ni ó ń ṣiṣẹ́ nínú mi fún àwọn kèfèrí pẹ̀lú. Àti nígbà tí Jákọ́bù àti Kẹfà àti Jòhánù, àwọn ẹni tí ó dàbí ọ̀wọ̀n, wòye oore-ọ̀fẹ́ tí a fi fún mi, wọ́n sì fi ọwọ́ ọ̀tún ìdàpọ̀ fún èmi àti Bánábà, pé kí àwa kí a máa lọ sọ́dọ̀ àwọn kèfèrí àti àwọn sọ́dọ̀ àwọn onílà, kìkì wọ́n fẹ́ kí a máa rántí àwọn tálákà, ohun kan náà gan tí mo fi tìtara ṣe pẹ̀lú. Pọ́ọ̀lù bá Pétérù wí ní Áńtíọ́kù. Ṣùgbọ́n nígbà tí Pétérù wá sí Áńtíọ́kù, mo takò ó lé ojú ara rẹ̀, nítorí tí ó jẹ́ ẹni tí àbá bá wí. Nítorí pé kí àwọn kan tí ó ti ọ̀dọ̀ Jákọ́bù wá tó dé, ó ti ń bá àwọn kèfèrí jẹun. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé, ó fà sẹ́yìn, ó sì ya ara rẹ̀ sí apá kan. Ó ń bẹ̀rù àwọn tí ń ṣe onílà. Àwọn Júù tí ó kù sì jùmọ̀ ṣe àgàbàgebè bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú rẹ̀, tó bẹ́ẹ̀ tí wọ́n fi àgàbàgebè wọn fa Bánábà tìkára rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí mo rí pé wọn kò rìn déédé gẹ́gẹ́ bí òtítọ́ ìhìnrere, mo wí fún Pétérù níwájú gbogbo wọn pé, bí ìwọ tí ṣe Júù bá rìn gẹ́gẹ́ bí ìwà àwọn kèfèrí, láìṣe bí àwọn Júù, èyí tí ìwọ fi ń fi agbára mú àwọn kèfèrí láti máa rìn bí àwọn Júù. Ìgbàgbọ́ ni ọ̀nà ìgbàlà fún gbogbo ènìyàn. Àwa tí ṣe Júù nípa ẹ̀dá, tí kìí sì ṣe ẹlẹ́ṣẹ̀ ti àwọn kèfèrí, tí a mọ̀ pé a kò dá ẹnikẹ́ni láre nípa iṣẹ́ òfin, bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àní àwa náà gba Jésù Kristi gbọ́, kí a bá lè dá wa láre nípa ìgbàgbọ́ ti Kristi, kìí sì ṣe nípa iṣẹ́ òfin. Nítorí pé nípa iṣẹ́ òfin, kò sí èèyàn kan tí a ó dá láre. Ṣùgbọ́n nígbà tí a bá ń wá ọ̀nà láti rí ìdáláre nípa Kristi, bí a bá sì rí àwa tìkára wa lé ẹlẹ́ṣẹ̀, ǹjẹ́ Kristi a ṣe ìránṣẹ́ ẹ̀ṣẹ̀ bí? Kí a má rí. Nítorí pé bí mo bá sì tún gbé àwọn ohun wọ̀nnì tí mo ti wó palẹ̀ ró, mo fi ara mi hàn bí arúfin. Nítorí pé nípa òfin, mo ti di òkú sí òfin, kí èmi kó lè wà láàyè sí Ọlọ́run. A ti kàn mí mọ́ àgbélébùú pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kìí ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tí ó fẹ́ mi, tí ó sì ń fi ohun tìkára rẹ̀ fún mi. Èmi kò sọ oore-ọ̀fẹ́ Ọlọ́run di asán, nítorí pé bí òdodo bá ti pa òfin wá, ǹjẹ́ Kristi kú lásán. Gàlátíà orí 3. Òfin tàbí ìgbàgbọ́. Ẹ̀yin aláìronú ará Gàlátíà, ta ni à ń tàn yín jẹ? Kẹ́yìn kó má ṣe gba òtítọ́ gbọ́, ló jẹ́ ẹni tó fi Jésù Kristi hàn gbangba láàrin yín, lẹ́yìn tí a kàn mọ́ àgbélébùú. Kèyí ni mo fẹ́ mọ̀ lọ́wọ́ yín pé, nípa iṣẹ́ òfin lé ẹ̀yin gba ẹ̀mí bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́? Báyìí lẹ̀yin ṣe aláìronú tó, ẹni tó ti bẹ̀rẹ̀ nípa ti ẹ̀mí. A ṣe yín nísinsìnyí pé nípa ti ara. Ẹ̀yin àti jìyà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí lásán, bó tilẹ̀ ṣe pé lásán ni. Nítorí náà, ẹni tó fún yín lé ẹ̀mí náà, tó sì ṣe iṣẹ́ agbára láàrin yín, nípa iṣẹ́ òfin ló fi ń ṣe bí, tàbí nípa ìgbọ́ràn ìgbàgbọ́? Gẹ́gẹ́ bí Ábúráhámù ti gba Ọlọ́run gbọ́, a ti kà á sí fún un lé òdodo. Nítorí náà ni kí ẹ̀yin kí ó mọ̀ pé àwọn tí ń ṣe ti ìgbàgbọ́, àwọn náà ní í ṣe ọmọ Ábúráhámù. Bí ìwé mímọ́ sì ti rí tẹ́lẹ̀ pé Ọlọ́run yóò dá àwọn kèfèrí láre nípa ìgbàgbọ́, ó ti wàásù ìrere ṣáájú fún Ábúráhámù. Òun wí pé, nínú rẹ̀ ilẹ̀ ó bùkún fún gbogbo orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lé àwọn tí ń ṣe ti ìgbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo. Nítorí pé iye àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ègún. Nítorí tí a ti kọ pé, ìfibú ni olúkúlùkù ẹni tí kò dúró nínú ohun gbogbo tí a kọ sínú ìwé òfin láti máa ṣe wọ́n. Nítorí ó dá lójú pé a kò dá ẹnikẹ́ni láre níwájú Ọlọ́run nípa iṣẹ́ òfin, nítorí pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Òfin kìí sì ṣe ti ìgbàgbọ́, ṣùgbọ́n ẹni tí ń ṣe wọ́n yóò yè nípasẹ̀ wọn.
Kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin, ẹni tí a fi ṣe ègún fún wa. Nítorí tí a ti kọ pé ìfibú lé olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Kí ìbùkún Ábúráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristi Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Òfin àti ìlérí. Ará, èmi ń sọ̀rọ̀ bí èèyàn, bí ó tilẹ̀ jẹ́ pé májẹ̀mú èèyàn ni, ṣùgbọ́n bí a bá ti fi ìdí rẹ̀ múlẹ̀, kò sẹ́ni tí ó lè sọ ọ́ di asán tàbí tí ó lè fi kún un mọ́. Ǹjẹ́ fún Ábúráhámù àti fún irú ọmọ rẹ̀ lé a ti ṣe àwọn ìlérí náà? Òun kò wí pé fún àwọn irú ọmọ bí ẹni pé ọ̀pọ̀lọpọ̀, ṣùgbọ́n bí ẹni pé ọ̀kan, àti fún irú ọmọ rẹ̀ èyí tí ń ṣe Kristi. Èyí ni mò ń wí pé májẹ̀mú tí Ọlọ́run ti fi ìdí rẹ̀ múlẹ̀ ní ìṣáájú, òfin tí ó dé lẹ́yìn 400 ọdún kò lè sọ ọ́ di asán, tí a bá fi mú ìlérí náà di aláìlágbára. Nítorí bí ìjogún náà bá ṣe ti òfin, kì í ṣe ti ìlérí mọ́, ṣùgbọ́n Ọlọ́run ti fi fún Ábúráhámù nípa ìlérí. Ǹjẹ́ kí a lè òfin, a fi kún un nítorí ìrékọjá títí irú ọmọ tí a ṣe ìlérí fún yóò fi dé, àìsí ipasẹ̀ àwọn áńgẹ́lì ṣe ìlànà rẹ̀ láti ọwọ́ àwọn alárinà kan wá. Ǹjẹ́ alárinà kì í ṣe alárinà ti ẹnìkan, ṣùgbọ́n ọ̀kan lé Ọlọ́run, ọmọ àti ẹrú. Nítorí náà, òfin á lòdì sí àwọn ìlérí Ọlọ́run bí? Kí a má rí, nítorí ìbá ṣe pé a ti fi òfin kan fúnni tí ó lágbára láti sọ ní di ààyè. Nítòótọ́, òdodo ìbá ti ipasẹ̀ òfin wá, ṣùgbọ́n ìwé mọ́ ti sé gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Kristi fún àwọn tí ó gbàgbọ́. Ṣùgbọ́n kí ìgbàgbọ́ tó dé, a ti pa wọ́n mọ́ lábẹ́ òfin, a sì sé wa mọ́ dé ìgbàgbọ́ tí à ń bọ̀ wá fi hàn. Nítorí náà, òfin ti jẹ́ olùkọ́ni láti múni wá sọ́dọ̀ Kristi kí a lè dá wa láre nípa ìgbàgbọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìgbàgbọ́ ti dé, àwa kò sí lábẹ́ olùkọ́ni mọ́, nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Kò lè sí Júù tàbí Hélénì, ẹrú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. Bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. Gàlátíà orí 4. Ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àrólé náà bá wà lé èwe, kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú, bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo, ṣùgbọ́n wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí fi di àkókò tí bàbá ti yàn tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì lé àwa, nígbà tí àwa wà lé èwe, àwa wà lé òǹdè lábẹ́ ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin, tí a bí lábẹ́ òfin, láti ra àwọn tí ń bẹ lábẹ́ òfin padà, kí àwa kí ó lè gba ìsọdọmọ. Àti nítorí tí ẹ̀yin ń ṣe ọmọ, Ọlọ́run sì ti rán ẹ̀mí ọmọ rẹ̀ wá sínú ọkàn yín, tí ń ké pé, Ábà, Bàbá. Nítorí náà ìwọ kì í ṣe ẹrú mọ́, bí kò ṣe ọmọ, àti bí ìwọ bá ṣe ọmọ, ǹjẹ́ ìwọ di àrólé Ọlọ́run nípasẹ̀ Kristi. Pọ́ọ̀lù ní àníyàn fún àwọn ará Gàlátíà. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin kò tíì mọ Ọlọ́run rí, ẹ̀yin ti ń sìn rú fún àwọn tí kìí ṣe Ọlọ́run nípa ẹ̀dá. Ṣùgbọ́n nísìnyí, nígbà tí ẹ̀yin ti mọ Ọlọ́run tán, tàbí ká sáà kúkú wípé ẹ di mímọ̀ fún Ọlọ́run, àti rí tẹ́ tó fi yípadà sí aláìlera àti alágbe ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá. Lábẹ́ èyí tí ẹ̀yin tún fẹ́ padà wá sìn rú, ẹ̀yin kíyèsí ọjọ́ àti oṣù àti àkókò àti ọdún. Ẹ̀rù yín ń bà mí, kí ó má bàa ṣe pé lásán ni mo ti ṣe làálàá lórí yín. Ará, mo bẹ̀ yín, ẹ dàbí èmi, nítorí èmi ti dàbí ẹ̀yin. Ẹ̀yin kò ṣe bí èmi ní ibì kan, ṣùgbọ́n ẹ̀yin mọ̀ pé àìlera kò jẹ́ kí n wàásù ìhìnrere fún yín ní àkọ́ṣẹ́. Èyí tó sì jẹ́ ìdánwò fún yín lé ara mi, ilẹ̀ kò kẹ́gàn, bẹ́ẹ̀ ni ẹ kò sì kọ̀. Ṣùgbọ́n ẹ̀yin gbà mí bí áńgẹ́lì Ọlọ́run, àní bí Kristi Jésù. Ǹjẹ́ ayọ̀ yín ìgbà náà ha dà? Nítorí mo gba ẹ̀rí yín jẹ́ pé
ìbá ṣe ìṣe, ẹ bá yọ ojú yín jáde, ẹ bá sì fi wọ́n fún mi. Jẹ́ mo ha di ọ̀tá yín, nítorí mo sọ òtítọ́ fún yín bí? Wọ́n fi tara wá yín, ṣùgbọ́n kìí ṣe fún rere. Wọ́n fẹ́ já yín kúrò, kí ẹ̀yin kí ó lè máa wá wọn. Ṣùgbọ́n ó dára láti máa fi ìtara wà ní fún rere nígbà gbogbo, kì í sì ṣe nígbà tí mo wà pẹ̀lú yín nìkan. Ẹ̀yin ọmọ kéékèèké, ẹ̀yin tí mo tún rọbí, títí a ó fi ṣe ẹ̀dá Kristi nínú yín. Ìbá wù mí láti wà lọ́dọ̀ yín nísinsìnyí, kí èmi kó sì yí ohùn mi padà, nítorí pé mo dààmú nítorí yín. Àkàwé Hágárì àti Sárà. Ẹ wí fún mi, ẹ̀yin tí ń fẹ́ wà lábẹ́ òfin, ẹ kò ha gbọ́ òfin, nítorí a ti kọ pé Ábúráhámù ní ọmọkùnrin méjì, ọ̀kan láti ọ̀dọ̀ ẹrúbìnrin àti ọ̀kan láti ọ̀dọ̀ òmìnira obìnrin. Ṣùgbọ́n Ábẹ́lì tí ń ṣe ẹrúbìnrin nípa ti ara, ṣùgbọ́n èyí tí òmìnira obìnrin lé a bí nípa ìlérí. Nǹkan wọ̀nyí jẹ́ àpẹẹrẹ, nítorí pé àwọn obìnrin wọ̀nyí ní májẹ̀mú méjèèjì. Ọ̀kan láti orí òkè Sínáì wá, tí a bí lé oko ẹrú tí ń ṣe Hágárì. Nítorí Hágárì yìí ní òkè Sínáì Arábíà, tí ó sì dúró fún Jerúsálẹ́mù tí ó wà nísinsìnyí, tí ó sì wà lé oko ẹrú pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n Jerúsálẹ́mù tí òkè jẹ́ òmìnira, èyí tí ń ṣe ìyá wa. Nítorí tí a kọ pé, máa yọ̀, ìwọ àgàn tí kò bímọ, bú sí ayọ̀ kí o sì kígbe sókè, ìwọ tí kò rọbí rí, torí àwọn ọmọ ẹni aláhoro pọ̀ jù tí abilékọ lọ. Ǹjẹ́ ará, ọmọ ìlérí ilẹ̀ àwa gẹ́gẹ́ bí Ísákì, ṣùgbọ́n bí èyí tí a bí nípa ti ara ti ń ṣe inúnibíni, nígbà náà sí èyí tí a bí nípa ti ẹ̀mí. Bẹ́ẹ̀ sì ní nísinsìnyí, ṣùgbọ́n ìwé mímọ́ ha ti wí, lé ẹrúbìnrin náà jáde àti ọmọ rẹ̀, nítorí ọmọ ẹrúbìnrin náà kì yóò bá ọmọ òmìnira obìnrin jogún pọ̀. Nítorí náà, ará, àwa kì í ṣe ọmọ ẹrúbìnrin, bí kò yẹ ti òmìnira obìnrin. Gálátíà orí 5, òmìnira onígbàgbọ́. Nítorí náà, ẹ dúró ṣinṣin nínú òmìnira náà, èyí tí Kristi ti fi sọ wá di òmìnira, kí ẹ má sì ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́. Kíyèsí, èmi Pọ́ọ̀lù ló wí fún yín pé, bí a bá kọ yín nílà, Kristi kì yóò lé èrè fún yín lé ohunkóhun. Mo sì tún sọ fún olúkúlùkù èèyàn tí a kọ nílà pé ó di ajigbèsè láti pa gbogbo òfin mọ́. A ti yà yín kúrò lọ́dọ̀ Kristi, ẹ̀yin tí ń fẹ́ kí a dá yín láre nípa òfin. Ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Nítorí nípa ẹ̀mí, àwa fi ìgbàgbọ́ dúró de ìrètí òdodo. Nítorí nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà, ṣùgbọ́n ìgbàgbọ́ tí ń ṣiṣẹ́ nípa ìfẹ́. Ẹ̀yin tí ń sáré dáradára, ta ni à ń dí yín lọ́wọ́, kí ẹ̀yin kó má ṣe gba òtítọ́. Ìyípadà yìí kò ti ọ̀dọ̀ ẹni tí ó pè yín wá. Ìwúkàrà kíhún ní mú gbogbo ìyẹ̀fun wú. Mo ní ìgbẹ́kẹ̀lé sí yín nínú Olúwa pé ẹ̀yin kì yóò ní èrò ohun mìíràn, ṣùgbọ́n ẹni tí ń yọ yín lẹ́nu yóò rù ìdájọ́ tirẹ̀, ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́. Ṣùgbọ́n ará, bí èmi bá ń wàásù ìkọlà síbẹ̀, èyí àti ṣe tí ẹ̀ ń ṣe nínúbíni sí mi síbẹ̀, ǹjẹ́ ìkọsẹ̀ àgbélébù ti kúrò? Èmi bá fẹ́ kí àwọn tí ó ń yọ yín lẹ́nu tilẹ̀ ké ara wọn kúrò. Nítorí a ti pè yín sí òmìnira, ará, kìkì pé kí ẹ má ṣe lo òmìnira yín fún ayé sípa ti ara, ṣùgbọ́n ẹ máa fi ìfẹ́ sí ọmọnìkejì yín. Nítorí pé a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ kan, ànínú èyí pé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yín máa ń bu ara yín ṣán, tí ẹ sì ń jẹ ara yín run, ẹ kíyèsára kí ẹ má ṣe pa ara yín run. Èso ti ẹ̀mí àti àwọn iṣẹ́ ti ara. Ǹjẹ́ mo ní, ẹ má rìn nípa ti ẹ̀mí, ẹ̀yin kì ó sì mú ìfẹ́kùfẹ́ ti ara ṣẹ. Nítorí tí ara ń ṣe ìfẹ́kùfẹ́ lòdì sí ẹ̀mí, àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn, kí má bàa ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí a bá ń ti ọwọ́ mi ṣamọ̀nà yín, ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn, tí ń ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀,
ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn, ìmutípara, ìrédòru, àti irú wọn nì. Àwọn tí mo wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe kan báwọn nì kì yóò jogún ìjọba Ọlọ́run. Ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù, àti ìkóraẹni ní ìjánu. Òfin kan kò lòdì sí irú wọn nì. Àwọn tí ń ṣe ti Kristi Jésù ti kan ara wọn mọ́ àgbélébùú tí òun ti ìfẹ́ àti ìfẹ́kùfẹ́ rẹ̀. Bí a bá wà láàyè sípa ti ẹ̀mí, ẹ jẹ́ kí a máa rìn nípa ti ẹ̀mí. Ẹ má ṣe jẹ́ kí a máa ṣògo asán, kí a má mú ọmọnìkejì wa bínú, kí a má ṣe ìlara ọmọnìkejì wa. Gàlátíà orí 6. Ẹ máa ran ara yín lọ́wọ́. Ará, bí a tilẹ̀ mú èèyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí í ṣe ti ẹ̀mí, kí omi rú èèyàn bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù, kí ìwọ tìkára rẹ̀ máa kíyèsára, kí ẹ má baà dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín, kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí èèyàn kan bá ń ru ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò, nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀. Ṣùgbọ́n kí ẹni tí à ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ni. Kí a má ṣe tàn ní jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí èèyàn bá fúrúgbìn, òun ni yóò sì ká. Nítorí ẹni tí ó bá fúrúgbìn sípa ti ara, nípa ti ara ni yóò ká ìdíbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí ó bá fúrúgbìn sípa ti ẹ̀mí, nípa ti ẹ̀mí ni yóò ká ìyà nípẹ̀kun. Ẹ má sì jẹ́ kí agara dá wa ní rere ṣe, nítorí àwa ó ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ ká máa ṣoore fún gbogbo èèyàn, àti pàápàá fún àwọn tí ń ṣe ará ilé ìgbàgbọ́. Gbólóhùn ìparí. Ẹ wò, mo ti fi ọwọ́ mi kọ̀wé gàdàgbà sí yín. Yí àwọn tí ń fẹ́ ṣe àṣehàn lé ara, wọ́n rọ̀ yín láti kọlà, kìkì nítorí pé kí a má bàa ṣe inúnibíni sí wọn, nítorí àgbélébùú Kristi. Nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́, ṣùgbọ́n wọ́n fẹ́ mú yín kọlà, kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín. Ṣùgbọ́n kí a má ṣe rí i pé èmi ń ṣògo, bí kò ṣe nínú àgbélébùú Jésù Kristi Olúwa wa. Nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébùú fún mi, àti èmi fún ayé. Nítorí pé nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà, bí kò ṣe ẹ̀dá titun. Iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí, àlàáfíà lórí wọn, àti àánú, àti lórí Ísírẹ́lì Ọlọ́run. Láti ìsinsìnyí lọ, kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́, nítorí èmi ń ru àpá Jésù Olúwa kiri lé ara mi. Ará, oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmín.